الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى أهله وصحبه الكرام وسلم تسليما كثيرا وبعد. adúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo, Ọlọ́run ọba tí ó pé méjì, tí ó lórogún, tí ó lálàáfíà, tí ó lálàáfíjọ. Atọrọ àlékún gẹ́gẹ́ fún aṣáájú wa Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí Ọlọ́run má ṣe bá ní kẹ́ àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀, àwọn tó ṣe pé àwọn ẹni ẹ̀sà ni wọ́n lórílẹ̀ ayé, àwọn tọ́lọ́run ọba ṣà wọ́n lẹ́ṣà láti bá ànábì wa lògbà, láti gbà fún ànábì, láti dúró tì í pẹ̀lú iṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́run bá fi rán. Ọlọ́run má ṣe bá ní yọ́nú sí gbogbo wọn lápapọ̀. Lẹ́yìn wá ìgbà náà, a kí ẹ̀yin olùgbọ́ wa àti olùwò wa nílé, a kú oṣù Ramadan tí èmi àtẹ̀yin tí a wà nínú ẹ̀. Àbí Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run kó gbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Iṣẹ́ tá a ṣe tí oṣù náà tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà, Ọlọ́run kó fún ẹnì kọ̀ọ̀kan wa ṣe. Ẹ̀rí tí a mọ̀ bá a sọ lórí ẹ̀ ní èní yìí, òun náà ní pé nínú ìfára wa, a dárúkọ pé àwọn kan ní Ọlọ́run ọba ṣà lẹ́ṣà láti wà pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ni wọ́n gbà fún tí Ọlọ́run ọba sì jẹ́ pé ó lò wọ́n fún iṣẹ́ Islam tí Islam fi dọ́dọ̀ èmi àtẹ̀yin. Àwọn yẹn ni à ń pè ní as-sahabatu al-kiram. Àwọn náà ni sàábé alápọ̀nlé jùlọ, àwọn tí wọ́n gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú gbogbo tí Ọlọ́run ọba fún wọn ni wọ́n fi bá ànábì lò. Àwọn yìí náà ni àwọn tó ṣe pé tí wọ́n bá bi wá léèrè pé ta là ń pè gan sàhábà, ẹ rí pé ní àwùjọ wa nílẹ̀ Yorùbá àmọ́ ní sàábé. Ní tá a gbà lérò pẹ̀lú ẹ̀, òun náà ni as-sahabiyyu tó bá jẹ́ ẹnìkan nù wọn. Tó bá jí ju ẹnìkan lọ, àmọ́ ní as-sahabatu, òun náà ni àwọn tó ṣe wípé abánilògbà, àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ní àlàyé táwọn onímọ̀ sọ fún wa ni wípé àwọn tá ń pè ní sàhábà náà ni àwọn tán rí ànábì wa Muhammad lójú sallallahu alayhi wa sallam, tán sì gbà fún, tán gba Islam látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. Ìyẹn ni pé tán bá lò gbà. Àwọn tó wà láyé ìgbà tí ànábì wà láyé ṣùgbọ́n tí wọ́n gba Islam lọ́dọ̀ ànábì sallam, àbí tí wọ́n àti ẹ̀ lọ mìtà ànábì, irú àwọn èèyàn bẹ́ẹ̀ à ní pè wọ́n ní sàhábà. Ní kó sókí, àwọn tá ń gbé ní sahabatul kiram, àwọn náà làwọn tó ṣe pé wọ́n gba Islam lọ́dọ̀ ànábì sallam, wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n sì bá ànábì rò pọ̀. Àwọn èèyàn yìí iṣẹ́ wọn ò wá tán síbẹ̀ yẹn, àwọn náà ṣe pé wọ́n jagun pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ẹ̀sìn. Wọ́n kún ànábì lọ́wọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn wa, ó sì jẹ́ pé wọ́n dúró tì í, wọ́n fi ara sin, wọ́n fi gbogbo ntọ́lọ́wọ́n bá fún wọn pátá, wọ́n fi jì fún Allah subhanahu wa ta'ala, kẹ́sìn Ọlọ́run ọba àlekè ọlá kó lè bá àdé ògógó gẹ́gẹ́ Ọlọ́run ọba àlekè ọlá fi mú dógógó. Àwọn èèyàn yìí, àwọn láwọn tó fi ọkàn wọn mọ́ jùlọ nínú olúmọ ànábì wa Muhammad sallam. Àwọn sahabatul kiram, àwọn náà ni wọ́n lọ́lá jùlọ nínú àwọn ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tó jẹ́ pé ẹni tó jà sáájú gbogbo wọn, òun náà ni bàbá wa ní Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa ardahum, kọ́lọ́n bá ní yọ́nú sí gbogbo wọn lápapọ̀. Ẹ̀rí àwọn sàhábà tí a bá sọ pé Ọlọ́run ọba àlekè ọlá ṣà wọ́n lẹ́ṣà, Ọlọ́run bá dìdí sọ nínú al-Qur'an al-Karim pé ẹ̀rí àwọn sàhábà ìran méjì ni wọ́n. Ọlọ́run ní was-sabiquna al-awwaluna minal muhajirin wal-ansar. Ọlọ́run ní ẹ̀rí àwọn tó ṣe pé àwọn ni wọ́n ṣáájú gbogbo èèyàn gba ìsìláàmù, wọ́n tètè wọnú ìsìláàmù, yálà minal muhajirin wal-ansar, yálà inú àwọn tí wọ́n sì sìpà láti ìlú Mákà lọ sí ìlú Madina fún gbé ẹ̀sìn wọn sá lọ, àbáwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ aláràǹsí ẹ̀sìn tán tẹ́wọ́ gba àwọn tí wọ́n wá láti ìlú Mákà nílùú Madina, àwọn ìlànà gbẹ̀ni Ansar. Ìyẹn ni pé àwọn sahaba ìran méjì ni wọ́n, al-muhajirun, àwọn tó kó láti ìlú Mákà lọ sí ìlú Madina, wal-ansar, àti àwọn tó wà nílùú Madina tí wọ́n tẹ́wọ́ gba àwọn yìí. Àwọn méjèèjì bára wọn lò ní ìlò tó jẹ́ pé ó ní ìlapa púpọ̀ òtún gan, tó jẹ́ pé ó jẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ Islam ó jẹ́ tí Islam dé ibi tí ó délé ni. Ẹ̀rí àwọn sahabatul kiram, àwọn tá à ń sọ yìí, àwọn ni wọ́n lọ́lá jùlọ nínú al-umma, torí pé àwọn nílé àkọ́kọ́ tó gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn náà ni wọ́n gbé ẹ̀sìn Islam wá fún mi àtẹ̀yìn. Ọ̀rọ̀ al-Qur'an al-Karim, nínú wọn láti rí katabatul wahyi, àwọn tó ń bá ànábì kọ wahyi lẹ̀. Nínú wọn náà láti rí hafazatul Qur'an, àwọn tí wọ́n há al-Qur'an sílẹ̀. So àwọn èèyàn yìí, àwọn lárí nínú wọn tó jẹ́ àfa aládìsí, àwọn lárí nínú wọn tó jẹ́ àfa oníṣẹ̀ríà, tó jẹ́ pé àwọn náà mú ẹ̀sìn wá bí mi àtẹ̀yìn. Ẹ̀rí àwọn sàhábà yìí, Ọlọ́run ọba àlekè ọlá ó dìídì sí tazkiya fún wọn, ó fọ̀ wọn mọ́. Ọlọ́run ní Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddahu ala al-kuffar. Ọlọ́run ní ẹ̀rí ànábì wa Muhammad sallam àti àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀, àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ni tó dúró dódé lára ẹ̀sìn, tó jẹ́ pé wọ́n yìí sì fi ẹ̀sìn ṣe àwẹ̀wà ni. Ẹ wá rí kí ló jẹ́ ọ̀ràn yẹn fún mi àti yín tají al-umma tajú mọ́lẹ́yìn ànábì wa Muhammad lónìí sallallahu alayhi wa sallam fún àwọn sahabatul kiram. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn, torí pé nínífẹ̀ẹ́ àwọn sahaba ara nínífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹlẹ́ẹ̀kejì tó jọ́nà yẹn fún mi àti yín, òun náà ni at-taraddi alayhim, ká máa ṣàdúrà fún wọn,
kò sí àti gbórúkọ kankan nu wọn yálà agbọ́ lápapọ̀ ní o agbáníkọ̀ọ̀kan ni o ká ṣe àdúrà fáwọn sàhábà. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni ká tẹ̀lé lánàá wọn torí pé àwọn yìí ni wọ́n rí ànábì sallallahu alayhi wa sallam àwọn ní ìyá ọ̀sọ̀ tó mọ̀ sójú anybody lọ nínú gbogbo wa àwọn náà rí ànábì sì ṣe àlámọ́rí ẹ̀sìn tó sì jẹ́ pé wọ́n sì gbé ẹ̀sìn náà wà bá wa a gbọ́dọ̀ máa tẹ̀lé lánàá wọn ní ìtọ́kasí bí ànábì náà ṣe fún wa pé kí a máa tẹ̀lé wọn. bákan náà òun náà ní pé kí a máa fọ́n ọlá tí ń bẹ fún wọn ká máa ṣàlàyé ẹ̀ fún àwọn ènìyàn ìtọ́fà tó fi jẹ́ pé òun náà ni ó bí ọ̀rọ̀ ìta ń sọ yìí. àwọn sahabatu kiram àwọn ẹni ọlá àwọn ẹni ọlá ní abẹ́rẹ́ wọn bàdìkẹ́ ọlá kọ́mọ́sá ìbà níyọnu sí wọn lápapọ̀ ọkọkùnrin wọn àti obìnrin wọn kọ́lọ́n kó dàmí àti wọn papọ̀ àtẹ̀yìn kọ́dà wa papọ̀ nínú ọgbà àlùjánnà wọn láàánú ọlọ́run alájọkọ̀ sọ́lọ́ ní ìpàdé wa tó wọ̀ bí ìdílé ta'ala a máa tẹ̀síwájú láti sọ fún wa nínú ọ̀rọ̀ àwọn sahaba. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.